alára kẹrìnlélógún bàbá gbogbo. kò ní bàjẹ́ o yomi á dára sí i kò ní bàjẹ́ yomi á dára sí i fàdí ọmọ àdí ọmọ bá ń kọ́lé kò ní bàjẹ́ yomi á dára sí i àwọn àfáà wa ni wọ́n sọ báyẹ̀ kò ní bàjẹ́ yomi á dára sí i àdí ọmọ àdí ọmọ bá ń kọ́lé kò ní bàjẹ́ yomi á dára sí i wọlá ìyá bàbá tí wọ́n ṣẹ̀ wálẹ̀ kò ní bàjẹ́ yomi á dára sí i àkàndé sàlámì ni wọ́n sọ báyẹ̀ kò ní bàjẹ́ yomi á dára sí i. alhamdulillahi rabbil alamin. والصلاة والسلام على من لا نبي بعده سيدنا محمد صلى الله عليه وسلم. Adá ọpẹ́ fún Ọlọ́run ọba wo ọba tí ó sì nǹkan kan tá a lè ṣe fún ní àǹfààní àbí lóore àbí lẹ́san tí yóò wá já sí pé ń tá a ṣe fún yẹ lọ́pàtàkì sí tó fi ń wà bí ṣe ń wà bóyá dáadáa àbí láburú àbúrú kí n la lè ṣe fọ́lọ́ ná ládùúà tí àdúrà táwa ń ṣe fún yẹ táwa sọ pé àdúrà tá à ń ṣe fún òní fi ń jọ́lọ́hún irú àdúrà wo làbá máa ṣe fún kọ́ máa ṣàṣeyọrí lórí tẹ́ bá ń ṣe ni àbí kí tiẹ̀ kọ́ máa dá àbí kápá ọ̀tá kọ́ mọ́ ka irú àdáwò làbá ṣe fọ́lọ́hún kò sí. bákan náà kéèyàn wo rẹ̀ pé ntọ́lọ́hún ń ṣe fún òun ọ̀tẹ́ ńlọ́rùn wọ́n wá ní kí lọ́ọ́ fẹ́ ṣe báyìí ọlọ́run wọn máa ṣépè ní o wọ́n máa bínú sí ni gbogbo tó ní kó wọ́n mọ̀ sí ni wọ́n máa ṣe báyìí wọ́n ní bíi kíni ọlọ́run wọn máa mutí wọ́n máa ṣe sìnà wọ́n máa ta tẹ́tẹ́ wọ́n máa ṣe jàǹbá àwọn anijẹ́ ọlọ́run bínú sọ́lọ́ ni gbogbo tí ń wí yẹ àti èpè yòówù kó rí kọ́ máa ṣẹ́hun kò ní túmọ̀ sọ́lọ́. Allahu Akbar. Olúwa yìí náà ni Allahu Sọmọdù ọba àjírònú kan gbogbo àwọn ẹ̀dá gbogbo àwọn màláíkà gbogbo àwọn rọ̀wàníyà gbogbo àwọn àlùjànnú gbogbo nǹkan yányán ní lọ́ba tí wọ́n máa ronú kàn tí sì ń bọ́ kálukú wa bá a ṣe rí yìí ẹni tó sanra dáadáa báyìí ẹni tó jó orí bí ọlọ́run ní ẹni tó sì jẹ́ pẹ́lẹ́ńgẹ́ báyìí ẹni tó jó orí bẹ́ẹ̀ ọlọ́run ní ẹni tó ga fíó kódà tí wọ́n fi ń pè é pé dógó agomọ́tẹ̀ ẹni tó jó orí bẹ́ẹ̀ ọlọ́run ní ẹni tó sì dàbí àràrá tí ọlọ́run lẹ̀ rárá tí wọ́n tó máa wò pé ta ní sọ̀rọ̀ wọ́n tó máa wò lẹ̀ pé ta ní àwọn náà sẹ́wọ̀n ló ń sọ̀rọ̀ yìí tí wọ́n tó máa wò ń lẹ̀ ẹni tó jó orí bẹ́ẹ̀ ọlọ́run ní ẹni tó pupa ẹni tó yà yìnrín ẹni tó dúdú ẹni tó jóná èyí yòówù kó kéèyàn ò ní nínú àwọ̀ ẹni tó jó orí bẹ́ẹ̀ ọlọ́run ní àwa wá dúpẹ́ fọlọ́run bọ́lọ́ ṣe sẹ́ni kọ̀ọ̀kan tí wà yìí tí wọ́n náà bá dé pọ́lọ́ ń dà ọ́ dá sọ pé alihamudulilayi adúpẹ́ fún ọlọ́run o ọba tó tún mú wa rí ààwẹ̀ tí ó di 28 tá à ń bẹ́ẹ̀ yìí ọlọ́run ó ṣe o ọlọ́run ó ṣe o ọlọ́run ó ṣe o àṣìbẹ́yìn ọ̀lọ́ kò ní í dé àṣìlójú ọ̀lẹ ni gbogbo nǹkan tí í jìnnà àwẹ̀ àkọ́kọ́ ó dé ní ó déjì ó di 5 ó di 10 ó di 15 ó dógún ó di 25 tá a fi wà ní ìkejìdínlọ́gbọ̀n tá à ń bẹ́ẹ̀ yìí ọlọ́run ó ṣe o kò sí ìgẹ̀gà tá a rí fọ́lọ́run àfi ká dúpẹ́ alhamdulillahi rabbil alamina ọlọ́run ó ṣe a ò pò ṣe o èyí tó kù lẹ́yìn bá wa ṣe ọlọ́run ó ṣe a ò pé ò ṣe o èyí tó kù lẹ́yìn bá wa ṣe lórí ayé adé ọmọ bá ń kọ́lé ọlọ́run ó ṣe a ò pò ṣe o èyí tó kù lẹ́yìn bá wa ṣe aláṣẹ iléeṣẹ́ jígí alára media concept lórí ayé rẹ̀ látòkè délẹ̀ ọlọ́run ó ṣe àpò ṣe o èyí tó kù lẹ́yìn bá wa ṣe lórí ìwọ náà tí wọ náà
tó ń wò wá bá a ṣe ń wí tó ń gbọ́ bá a ṣe ń sọ yìí ibi tọ́lọ́ ń bá yé tiẹ̀ náà dé yẹ kó o dúpẹ́ kí wọ́n náà kó o forin ọpẹ́ kó o kì í bọ́nu pọ́lọ́hún ó ṣe èmi ò pò ó ṣe o èyí tó kù lẹ́yìn bá mi ṣe ọlọ́run ó ṣe o àlékún yọ́nú àlékún kí àlékún gẹ̀ fún òjíṣẹ́ ńlá níbi wa Muhammad sallallahu alayhi wa sallam anabi náà ni akhirul anbiyahi wa imamu limurisalina anabi ni adépẹ̀kun gbogbo àwọn anabi ọlọ́run mẹ́sẹ̀ pọ̀ tó tí wọ́n ti lọ síwájú tí wọ́n ti lọ ẹni tó lò thousands of years láyé ẹni tó lò hundreds of years láyé ẹni tí ó lò tó bẹ́ẹ̀ anabi yìí náà wà ní ẹni tí a bí tàbí tilẹ̀kùn gbogbo tí ń jà anabi ọlọ́run anabi Muhammad sallallahu alaihi wa sallam wa imamu limurisalina òun náà ni ẹni tàbí sílẹ̀ fún gbogbo àwọn tí ó máa jẹ́ murisalina àwọn olùjíṣẹ́ fọ́lọ́run ọ̀tọ̀ lànàbì ọ̀tọ̀ ni àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ọlọ́run tí wọ́n ń jíṣẹ́ ọlọ́run bàbá wa adé ọmọ bá kọ́lé yìí náà iṣẹ́ ọlọ́run kan làwọn náà gbé dání iṣẹ́ ọlọ́run kan làwọn náà gbé dání nírú eléyìí ìwọ̀n bẹ́ẹ̀ yẹn kẹyìn méjì tán náà ń tara wọn tí ẹ fi ń ṣàǹfààní tí wọ́n ń bọ́ fámìlì wọn táwọn náà tí wọ́n ń jẹ́ yẹn nú ẹbí wọ́n ń jẹ́ bàbá fún ọmọ wọn wọ́n ń jẹ́ ìyá fáwọn ọmọ wọ́n ń jọkọ lọ́dọ̀ ìyàwó wọn wọ́n ń jẹ́ ìyàwó lọ́dọ̀ àwọn ọkọ wọn nígbà tí bùkátà ajé àmọ́ àná á lò tí ò nira látọ̀dọ̀ bàbá wa adé ọmọ Bánkọ́lé iṣẹ́ táwọn náà ń ṣe yẹ àwọn náà wọ́n ń jíṣẹ́ kan nu iṣẹ́ tọ́lọ́run àwọn náà ń ṣe wọn lẹ́yìn tí a máa bẹ lọ́hùn àlékún gbà yárí sìkì tí gbogbo òfin tó máa pọ̀ sí wọn ló lé iṣẹ́ kìíní ó dìgẹ́jì tó ní ó fi máa lọ tí ẹ máa pọ̀ tí ẹ máa pọ̀ sí tí ẹ máa pọ̀ tí ẹ máa pọ̀ sí ọlọ́mọsàbà níjó rí bẹ́ẹ̀. anábì Muhammad sallallahu alaihi wasallam òun wá ní adépẹ̀kun gbogbo àwọn anábì ọlọ́run òun ní àkọ́kọ́ tàbí sílẹ̀kùn fún gbogbo àwọn tí wọ́n mọ̀jú sí ọlọ́run sallallahu alaihi wasallam. anábì yìí náà ní ẹnìkan nílùú Mẹ́kà níjó ní ọjọ́ kèfèrí ọwọ́ fẹ́ dán ànábì òpó kò sí tẹ́ ẹ fi ókọ ànábì kò sí tẹ́ ẹ fi ókọ rẹ̀ tẹ́ ẹ fi bẹ́ ọlọ́run tọ́lọ́run ò ṣe kẹfìrí wa wò wípé ẹ kàn máa yòǹbó ànábì sallallahu alaihi wasallam ẹ máa dákọ̀ ànábì pé ẹ bá ti dákọ̀ ànábì sí nǹkan ẹ fẹ́ sọ̀rọ̀ ẹ sọ sàlátù ẹ fẹ́ dá sọ̀rọ̀ ẹ sọ sàlátù bẹ́ẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ sọ sàlátù bẹ́ẹ̀ tó parí ọ̀rọ̀ ẹ sọ sàlátù bẹ́ẹ̀ tún lọ́tẹ́ tó ń bọ̀ ẹ sọ sàlátù bẹ́ẹ̀ kínu lọ́wọ́ tí ẹ yà Kùránì tí ẹ bá kà á dóde pé Muhammadu Rasulullahi lórí inú ẹ ti sọ sàlátù sallallahu alaihi wasallam kẹfìrí wa wò pé ọ̀dà wọn ti mọ tó òun ó ṣe òun ó dì láǹkì ànábì yín lẹ́nu rẹ̀ òun ó jáwé ti ànábì yín lẹ́nu rẹ̀ wọ́n bá ní kúrò fi jáwé ti rẹ̀ ó ní kò lè ó ní wò ó lọ sọ fún igi táwọn wò lọ́ọ̀kan lọ sọ fún ó dàbí igi ẹ̀gẹ́ táwọn wò yìí ó ní wò ó lọ́ba igi ẹ̀gẹ́ hùn lọ sọ fún un pé mo ní tó bá jásí pé lóòótọ́ ni ànábì bá jẹ́ ànábì ọlọ́run sallallahu alaihi wasallam sọ pé kígi ẹ̀gẹ́ hùn kó wú tí ẹ kàn díẹ̀ kọ́mọ̀ kàmọ́lẹ̀ o kó wú kó sì dìde kó sì máa rìn lọ́kọ́ máa rìn bọ̀ sallallahu alaihi wasallam ní kèfèrí kejì lọ́ba dìde ó ní wọ́n ní gẹ́ńdọ̀ wò kí n dá ànábì wò látara rẹ̀ ànábì tí wọ́n máa sọ̀rọ̀ rẹ̀ ọba mi nà tí ẹ máa wí hun lọ́ba yìí pẹ́lú òótọ́ ni ànábì ọlọ́run tó jẹ́ pé òun ni adépẹ̀kun àwọn ànábì ó sì ní ìbẹ̀rẹ̀ gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run ọyà wọ igi ẹ̀gẹ́ yìí ọyà wú bóun ṣe ń bọ́ sọ̀rọ̀ yìí ó sì fọ́ gbà báyìí ọyà wú kọ́ ọmọ ìlọ́kọ́ ọmọ rìn bọ̀ sallallahu alaihi wasallam látọ̀gbọ̀n bá fẹ́ nígi ń bá gbẹ̀rẹ̀ báyìí ló bá gbẹ̀rẹ̀ báyìí lọ́lọ́ ń bá ní kí àṣẹ àpẹẹlẹ àníbẹ̀rẹ̀ sálàm lọ́lọ́ bá ní sọ̀kalẹ̀ sálágì ẹ bá sì wù ní bá ń lọ ní bá ń bọ̀ ní bá ń lọ ní bá ń bọ̀ wọ́n wá ní kí ni àwọn àfààní tí ń wí ní wípé alànàbí
yìí mú sí tọ́fà alánàbí yìí mú sí tọ́fà sọlátùláhi sàlámùláhi alánàbí yìí mú sí tọ́fà sọlátùláhi sàlámùláhi alánàbí yìí mú sí tọ́fà sallallahu alayhi wa sallam. nígbà tí igi lọ tí ń bọ̀ ní kẹfìrì ọba ọmọ tí ó ṣe mọ́ ní bá ń gbọ̀n ọmọ ní ọ̀dà òun ti gbà fún Ànábì sàlám ọjà padà sáàyè rẹ̀ ńgbà náà ní igi wọ́n tó padà síbi tó ti wú lọ́ba tó dúró padà. wọ́n bá wo bí tí igi ń ti wú lákọ̀ọ́kọ́ n ò rí bí tí n ò rí bí ilẹ̀ tó ti wú gbogbo ẹ̀ padà sí bó ṣe wà lákọ̀ọ́kọ́. kèfèrí ijọ́ náà lọ́hùn látara ìdẹ́nà ibi wo ijọ́ náà lọ́hùn ọlọ́ba ní kí kèfèrí kọ́ nípa di ìsìlámù àpẹẹrẹ ànábì nù ọlọmọsàbánilẹ́kùn ìka gẹ̀fà nàbí wa Muhammad sallallahu alaihi wa sallam gbanilẹ́kùn gbígbàdúrà fún àfàwà adéọmọ Bánkọ́lé ọlọmọdínà mọ́mọ́ gbanilẹ́kùn àná sí wọn aláṣẹ Jígí Alára media concept ìtàwọn náà ní làwọn náà fi ń ṣe tọ́lọ́hún yìí ọ̀nà kan náà kọ́lé yẹn ọgbà ṣe tọ́lọ́hún iná sáyà kúnù lásàtà ọlọ́run ní ọ̀nà kan náà kọ́ ni mọ̀ọ́rán yín kódà bí yẹn ló ń já fa ètò ọjà kọ́ ọmọ kéwú yọ wà ètò ẹjọ ní hàn tù yọ wà ètò ọjà láṣìírí yọ wà kódà ètò ọjọ ní wàásì yọ wà ọ̀nà kan náà kọ́ ọ̀nà kan náà sì kọ́ ni à ń gbà nínú ayé tí a fi jọ ń rí ta yé ṣe ọ̀nà kan náà kọ́ ẹni tó jì sí ọwọ́ ẹni tí ó ṣòwò kódà ẹni tí ó tẹ̀lé yàn ẹni tí wọ́n sìn ẹni tí ó sìn yàn bá a sọ̀rọ̀ nínú ayé náà nìyẹn. èyí tí àwọn ń ṣe yìí ọ̀nà tí wọ́n gbà ń dáṣẹ́ sí nìyẹn wọ́n ó pè àwa ká wá ṣe wáàsí wọn ò tó ní wà lásán. ìtàwọn náà ń ṣe yìí ọlọ́run wọlé oṣù Ramadan tá à ń bẹ́ ń bẹ̀ yìí wọlé ayé tọ́dà lónìí 28 ọlọ́mọlẹ́kọ́ alẹ́sìkí àfàwà adéọmọadé ọmọ Bánkọ́lé mọ́fìnira mẹ́ẹ̀gbọ́n mú tọmọtọmọ tẹbí tara tójúlùmọ̀ àti gbogbo ntòsọmọ wọn mọ̀jẹ̀ wọn mọ̀ nira mọ̀ sí sàwọn náà dẹrù àrùká aláwọ̀dí sẹ́ńlá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam a sì rí i pé oṣù Ramadan tó di 28 yìí a ti wà lásìkò kan báwọn àsìkò wo láti wà àsìkò yẹn ti káfí àmọ́ ẹ̀yà wa mùsùlùmí wọn ò filé fọ̀ náà lẹ̀ wọn ò fẹ́ bí fara lẹ̀ dúkìá wọn dà á lẹ̀ wọn ò kọ̀ lọ mọ́sálásí kan wọn wà ń bẹ̀ wọn ò kóra ró fọlọ́hún wọn mọ tìláwà ń bẹ̀ wọn mọ sàdúrà ń bẹ̀ wọn mọ tàṣíkàrù ń bẹ̀ wọn mọ tọrọ tẹ́ ń bá fẹ́ níbẹ̀ wọn mọ kírun àsìkò ń bẹ̀ gbogbo dáadáa ni wọn mọ sí ń bẹ̀ tí ẹ̀ṣẹ̀ kankan ò ní jẹ́ tiwọn lásìkò nítorí ọjọ́ 10 tọkàn Ramadana láti ọjọ́ 21 di òní 28 yìí tí ó fi wá parí ní ọ̀la àbọ̀tọ̀la àwọn kò tún kún lé lágbà tó ti di 20 àtẹjọ kan mo tún wà mọ́sálásí wọ́n ti kọ́ ara ìwọ tí wọ́n léyìn àwọn mọ́sálásí ó sì mọ̀ pé tí wọ́n ń pè mọ́sálásí kì í sáàyè kan tí èèyàn lè ronú aburú kankan sí kákó mọ́sálásí kan rèé ní ìsìn kò bá síyàn bẹ́ẹ̀ lẹ́yìn mọ́mọ́ àti làdáni kò sẹ́ni kankan tí ń kírun mọ́ àwọn àwọn akẹ́rù ọmọ pọ̀ wọ́n wá lẹ̀ mọ́tà ṣe wọ́n ní kíláàsì wọ́n ní àárín kankan mọ́lẹ̀ ni o kò lè jẹ́ mọ́sálásí láíláí aṣọ nǹkan kan kọ́ ni o kérò lè bá a máa wá kò lè jẹ́ mọ́sálásí láíláí kódà a máa fi nǹkan kan wọn báyìí a máa wọ̀ nǹkan kan lẹ̀ báyìí káwọn èèyàn lè bá dẹ́rẹ́ sọ mọ́sálásí kò lè jẹ́ mọ́sálásí láíláí. ẹ wá láwọn kan ya wèrè wọ́n ti ya dìgbò lúgi kò síbi wọn ò tẹ́lẹ̀ ra wọn lọ́kàn àtóbin mọ́sálásí àfàwọn tí àwọn tá a wí pákọ́ọ́lẹ̀ bú ti kò lẹ́yìn lórí píà wọ́n mú tọkọ wọ́n mú ọkàn àtóbi wọn kí wàá ní wọ́n ṣe wọ́n ní wọ́n bára wọn lò pọ̀ wọ́n wá níbo wọ́n lẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí wọ́n lẹ́yìn mọ́sálásí níbo lẹ́tí wọ́n ní mọ́sálásí mọ̀ ni tẹ́ bá ṣe àwọn tọ́lọ́ bá ti kádàrá orí ibú mọ́ tọ́lọ́ ti kádàrá orí ibú mọ́ láti pìlẹ̀ ayé wọn gbogbo tí wọ́n ti pè mọ́sálásí ààyè kan yẹn tá a máa fààyè àpọ́nlé wọ̀ tá a máa fààyè àpọ́nlé wò tá a máa sá fún pé mọ̀jẹ̀ ń kọlu ọlọ́run látara mọ́sálásí ààyè kan ní nǹkan láti
nípa mọ́sálásí ayé wa ní ìkànnù àwọn mọ́sálásí yẹn wà ní tó jẹ́ mọ́sálásí jímọ̀ náà mà yá wa kóòtù kóńlé tí wọ́n wà nítorí àti máa wá òru ẹyọ kan ṣoṣo Laylatul Qadri nígbà wo ti pé ogún láti máa wá wọ́n ní àwẹ̀dógún àtẹyọ kan ogún àti mẹ́ta ogún àti márùn ogún àti méje èèdórí ogún àti mẹ́sàn wọ́n ní gbogbo tí èjì ò lè lọ́nbẹ̀ àárín ìgbà ni àti àtòdógún àtẹyọ kan àtòdí méjì ẹ̀yìn iṣẹ́ gbogbo ọjọ́ mẹ́wẹ̀ẹ́ wá àǹfààní ìgbèlè fọlọ́ wọ́n pè tí wọ́n ní tìkáf àwọn tí wà ń bẹ báyìí àwọn kan lọ ṣe wúmúra wọ́n kó gbogbo olú tí wọ́n wà wọ́n kọ̀ lọ sí Mákà wọ́n lọ ṣe wúmúra lẹ́yìn pé wọn ò ní gàràfà gbogbo sí àjìnà wọn lọ mọ sí lọ́hùn ṣùgbọ́n wọn ò ní gàràfà tí wọ́n fi di aláàjì gangan mẹ́wàá yìí náà ni àwọn tí wọ́n bá tètè lọ tí wọ́n lásìkò tí wọ́n tètè lọ wọ́n lọ àlọ́ọ̀lẹ̀ òru mẹ́wàá náà ni kókó tí wọ́n lọ ṣiṣẹ́ fún níbẹ̀ pé ajẹ́ káwọn lọ àyè àṣẹ kọ́ káwọn má yẹ àṣẹ gbogbo kankan kọlù kan ní kíní kan tí wọ́n mọ̀ ní stop àwọn kò ní síbẹ̀ mẹ́wàá yìí náà ni wọ́n wá ní àwọn ará ayé yòókù àláǹfààní ká fi lélẹ̀ fọ̀nà lẹ̀ ká fẹ́ bí fara lẹ̀ torí tó lọ́mọ ká fi lé fọ̀nà lẹ̀ yẹ àwọn tá a fi lẹ̀ léwu àti tá à ń fọ́n tẹ́lẹ̀ gbà tá à ń mẹ́lẹ́ kọ̀ gbọ́dọ̀ dínkù àdẹ́wò bí a gbà bá wo sí lé ní wọ́n lọ múra ní wọ́n ti káfí níbi fi ń pa wá tí wọ́n ká ní ẹ̀bẹ́ dé ní ìsìn ní àsìkò nígbà wọn ti pa fóònù làlúrí báwọn ọ̀gbọ́dọ̀ ṣẹlẹ̀ sáwọn tó fílẹ̀ mí àwọn tí wọ́n wà ní gbogbo nílẹ̀ àwọn wà ní tiwa bá ṣe wà yìí wọ́n wá ní kí ni tiwa àwa náà mọ̀ wálé Laylatul Qadri tá à ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwa náà máa wá olúwàbí yìí olúwàbí dá sọ yìí olúwa ní Laylatul Qadri khairun min alfi shahri Allah akbar Allah ní òru kan ní Laylatul Qadri òru àṣẹ́tà ń sọ yìí òru ṣẹ̀gàn dògbótà ń sọ yìí òru àtúnyàn tá ń sọ yìí tí ó gbẹni tí ń lo kádàrá bú tí ó sòkú sọ́rọ̀ lọ́nà tọ́lọ̀ wọn fún ní pé ọ̀dà mo gba kádàrá gún kùnú ayé ẹ̀ mo fọ́ ká kádàrá rárá rí gbogbo tí ń lo mọ́lẹ́jì tọ́lọ̀ wọn sọ pé òtún lo mọ́lẹ́jì mà mọ́ lílò tí ọ̀pọ̀ tó tó máa ṣẹ́kù lọ́kà báyìí tí wọ́n fún níwèé rẹ̀ gbogbo tí ń sokó kàbí mìíràn òru tí ọlọ́run wọ́n sọ pé ẹkún tó ọya máa lónú Laylatul Qadri ọlọ́run ní òru kan ní òru lọ́pọ̀ ló ní kápá lórí ẹ̀ òru àṣẹ ní khairun min alfi shahri ọlọ́dẹ̀ òru dáwì khairun olóore min alfi shahri ju ẹgbẹ̀rún igba márùn oṣù lọ 1000 months owó ẹyọ kan ṣoṣo ọlọ́run ni olóore ju ẹgbẹ̀rún oṣù lọ àwọn ni kí ló dé bí ẹgbẹ̀rún oṣù 1 2 3 100 500 1000 kọ́ ní bá mọ̀ pé owó ẹyọ kan ṣoṣo ó dìdí ìṣẹ̀mí rẹ̀ tó lè lò tán gbà mí lọ́lọ́ sọ̀rọ̀ pa rẹ̀ wọ́n ní oṣù mẹ́rin láwàá nínú 1000 months tó lọ́wọ́ dákọ̀ ọdún mẹ́rin láwàá nínú rẹ̀ àfáàní ọdún dáwọ̀ nínú rẹ̀ 86 years ní ọdún táàdì níbẹ̀ 86 years lọ́dún táàdì níbẹ̀ 83 years lọ́dún táàdì níbẹ̀ ọgọ́rin ọdún àti ẹyọ mẹ́rin lọ́dún tí a bá pàdé nínú ẹgbẹ̀rún oṣù tó rẹ̀ kan sọ tó lòdì jùlọ ọdún ọgọ́rùn-ún mẹ́rin yìí àti ẹyọ mẹ́ta tá a bá wí ó tún wá lé ọjọ́ mẹ́rin 83 years 4 days níbẹ̀ nínú òru ẹyọ kan ṣoṣo
tọ́lọ́ sọ̀rọ̀ balẹ̀ wọn. fún abẹ́rẹ́ àrẹ léèrè ẹlòmíràn máa ń dẹ́gbẹ̀rẹ̀ lọ́fẹ́ lọ́ní àtọ́bà láti lọ 60 tẹ́lẹ̀ bá tó máa lọ 60 70 tẹ́lẹ̀ bá ẹlòmíràn inú ẹbí wọn kódà àdúgbòmìnà tó wí ta pé inú ẹbí àwọn èdè 70 o tí a bá sì di àwọn ẹ̀kọ́ta 70 o ìjọ mẹ́jọ pẹ̀lú ẹbí àwọn ìlọ́dàgbàdé yìí o wọ́n wá ní òru ẹyọ kan ṣoṣo láàrin oṣù mẹ́wàá yìí láàrin ọjọ́ mẹ́wàá ti bẹ́ẹ̀ ní oṣù yìí òru ẹyọ kan ṣoṣo tọ́pọ̀ ń bẹ̀ yẹ ọwọ́ àṣẹ déédéé ti 3 years 4 days ṣe pé odidi ìṣẹ̀mí ẹnìkanu tó dúdú ṣẹ̀mí rẹ̀ lọ. ẹ wá ní sáwọn láàmú àṣẹ lóru táàbí ṣe kòńgẹ́ òru gẹ́gẹ́ Allahu Akbar iṣẹ́ tí àmọ̀ ṣe lóru táà ń wí yìí táà ń gbé ní 83 years yìí àti 4 days yìí ọ̀sẹ̀ tó wà ń bẹ̀ gẹ́gẹ́ 700 weeks ní 700 weeks ní ọ̀sẹ̀ tàbá kọ́ nínú 100 tọ́nàdá pẹ̀lú pé Laylatul Qadri khairun min alfi shahr ó lóore ju 100 oṣù lọ. tó bá wá rí báyìí àwọn oníṣàwọ̀ láwọn máa ṣe táàfi wá di ẹni tí ó ṣe kòńgé òru yẹ iṣẹ́ táà máa ṣe níbẹ̀ a máa pọ̀ láfọ̀ máa ní oó á darapọ̀ máa màláíkà iṣẹ́ wọlé màláíkà ń ṣe fọ́lọ̀ ní gbogbo ọgbà ẹni subhanallahi walhamdulillahi wala ilaha illallah Allahu akbar Allahu akbar Allahu akbar wala hawla wala quwwata illa billahi al-azim. Ọlọ́run wọlá gbọ́dọ̀ yìí jẹ́ pé ẹran màláíkà wọ́n ìyapa sí Ọlọ́run wọ́n ìjẹ wọ́n ìmú wọ́n ìṣù wọ́n ìtọ̀ pẹ̀lú tẹ́sẹ̀ máa wí gbogbo bàrẹ́ ni etí bẹ́ẹ̀ rúkú nínú wọn ọwà rúkú tí ò gbórí òkè kó tó gbórí òkè òdì ọjọ́ ìdájọ́ etí bẹ́ẹ̀ ní forí kalẹ̀ nínú wọn ọwà ń bẹ̀ tí ò gbórí sókè kó tó gbórí òkè òdì ọjọ́ ìdájọ́ etí bẹ́ẹ̀ ní kábàrà nínú wọn ọwà ń bẹ̀ tí ò káwọn lọlẹ̀ kó tó káwọn lọlẹ̀ ọjọ́ ìgbódà ní kìyàmà Ọlọ́run wọlé àwọn àfá àtẹ́jọ́kọta Al-Qur'ani wọlé àwọn ẹlẹ́hà tí ẹ ń torí bẹ̀rù Ọlọ́run tí ẹ ń tó nígbà bá wọ́n tún wá wọ́sọ jẹ̀lẹ̀ bábà wọ́n tún wọlé gbogbo mẹ́sẹ̀ yẹwà tó mẹ́sẹ̀ dí àtúbẹ̀lẹ̀ sókè tó wọ́n tún wá pamọ́ fọ́lọ́run wọ́n fi tẹ̀láṣẹ Ọlọ́run wọlé àwọn ẹwẹ́rẹ́ tí ẹ bẹ́ ní ẹ̀kọ́ Al-Qur'ani lọ́wọ́lọ́wọ́ wọlé àwọn tó lọ tuntun máa yé la wọlé àwọn arúgbó tí ẹ ń darúgbó sórí ìjọsìn fọ́lọ́run bàbá wa adé ọmọ bá ń kọ́lé ọlọ́mọdé ọmọ nira mọ́jọ ọlẹ́jà wàràwàrà mọ́jọ ọlẹ́jà kankankan tàkútí alábòsí ọlọ́mọdé ó gbé tàkútí ọ̀rẹ́ ọlọ́mọdé ó gbé mọ́jọ kábàámà kí ni ń bẹ láyé fún pàdépàdékà tí wọn náà gba àwọn òṣìṣẹ́ wọn lọ́tún lọ́sì lọ́kùnrin lóbìn ọlọ́run paniyọ́ lọ́sẹ́ni kọ̀ọ̀kan mọ́fà burúkú yìí náà mọ́jẹ kò jàǹbá mọ́ lọ́ mọ́ bọ̀ ọlọ́mọdé sí ni wàbákà tí wọ́n èmi náà mọ́ra èmi náà Muhammadu sàṣẹ́ Mansur àdísàfẹ́ ọlọ́bàní sànú tèmi náà àti gbogbo àwọn àtàjọ wá lápapọ̀ yọ́nú sí wa sànú wa gbàdúrà wa ká má fọ́ọ̀dún èyí dágbére fáyé ká má fọ́ọ̀dún èyí dágbére fáyé wọ́lá náà bí Muhammadu ká má fọ́ọ̀dún èyí dágbére fáyé ṣùgbọ́n lẹ́rọ̀ bí kàró fèrè sáńtì àmọ́ yà sí fún náà. والسلام على المرسلين الحمد لله رب العالمين. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.